Báwo ló ṣe jẹ́ sí olóògbé? Ọmọ olóògbé. Kí ló kọ ẹ dákọ ẹ? Wúrà lórúkọ mi. Ọ̀yá kí ló lè sọ nípa dádì ẹ̀? Sọ nípa dádì ẹ̀ bọ́ ẹ máa ń ṣe fún ẹ̀ kọ́ tó máa ń ṣe ó yá. Orúkọ mi ni Saidi Akinwumi, immediately past chairman Ọjọ́ Tampan chapter. Brother wa olóògbé Musiliu Ajikanle aka Buvalu, èèyàn dáadáa náà jẹ́ sí wa. Bó tilẹ̀ jẹ́ pé wọn kọ́ láti ra fọ́ọ̀mù nígbà tá à ń kọ́ tíátà, bẹ̀ẹ̀ tí nǹkan tá a kọ́ lára wọn kò ń ṣe kékeré. So àwa yìí náà dẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n kó jẹ nígbà ayé wọn. But rírò tènìyàn ṣíṣe ni ti Ọlọ́run, kí Ọlọ́run Elédùmarè kí ó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rí. Gbogbo àwọn ọmọ tí Ọlọ́run fi sílẹ̀ kí Ọlọ́run má jẹ́ kí aburú ṣẹlẹ̀ sí wọn lẹ́yìn ikú bàbá wọn. Ẹ̀kọ́ tá a kọ́ lára wọn pọ̀ gan-an tí mi ò lè máa kà nítorí àkókò, torí pé kí ni àwa pẹ̀lú èèyàn tí ó tẹ̀lé wọn dáadáa. Bẹ́ẹ̀ ọ̀gá wa jẹ́ èèyàn jẹ́ pé kò ṣe bẹ́ẹ̀ ń bínú, kò dẹ̀ kí ló kàn, kò ṣe bẹ́ẹ̀ ń bínú, kò ṣe bẹ́ẹ̀ ń báyàn jà, kí ló kàn pẹ̀lú anybody. Kó yẹ aláyé ṣe fíìmù ká ṣàwàdà ni, àtọmọdé àtàgbà, everybody ṣeré pa, everybody ṣàwàdà ni. So mi àti ẹ̀yìn sọ̀rọ̀ ó kú bíi 7 days sí 10 days tó máa kú. Ó ti pè wọ́n, ọ̀gá mú wa mi báyìí kí ló ṣẹlẹ̀ tá a sọ̀rọ̀. Lọ́ní Saheed Akinwumi náà máa ń pè mí, Akinwumi bá ń dúpẹ́ fọ́lọ́, mo ń lọ gba treatment lọ́la ìgbà kan. Ẹ wo, ó yọ lọ. Orúkọ mi ni Babalọlá Ahmed Ọlámilékan, tí mo jẹ́ ọmọọṣẹ́ Ajikanle Buffalo. Ọ̀gá mi Ajikanle Buffalo jẹ́ èèyàn gidi tó yẹ pé ó máa ń kó ọ̀dọ́, ó máa ń kọ́ ọmọọṣẹ́ mára. Mo rántí ọdún kan tá lọ yaṣẹ́ Alhaji Ajílẹ̀yẹ kòtò ọ̀run àbẹ̀ní agbọ́nà pé iṣẹ́ náà gbà náà. A lò 41 days síbẹ̀. Kàkà kí àwọn ọmọọṣẹ́ máa jẹun, ọ̀gá wa ni ò ní jẹun. Tó yẹ pé ó máa ń fi owó rẹ̀, ó máa fi ra oúnjẹ fún wa. Mi ò lè ròyìn Ajikanle tó bọ́ọ̀sì, wọ́n jẹ́ nǹkan tó pé ọ̀gá gidi ni, tó dẹ̀ nífẹ̀ẹ́ ọmọọṣẹ́ débi pé iṣẹ́ tí mo ṣe nísìnyí pa cameraman àti lightman, ọ̀gá mi ló mú mi lọ sí kọ́ṣẹ́ náà pé Ahmed lọ kọ́ cameraman kò lè kọ́ lightman, tó jẹ́ èèyàn gidi. Ó kíkẹ́lẹ́ jẹ́ ẹ̀kọ́ tí mo kọ́lẹ̀ náà ni pé má sáré ju kádàrá ẹ̀ lọ, dẹ̀ nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ̀. Ẹ̀kọ́ tí mo pọ̀ lára wọn gidi gan tó pọ̀ wọ́n lé sọ. Ọlọ́mọ lójó òní kó bá mi kẹ́ wọn táfẹ́fẹ́ re, wájú tán fi sílẹ̀ kó má bàjẹ́, ẹ̀yìn tán dẹ̀ fi sílẹ̀ náà kó má dàrú, torí ara wọn náà ní ẹ̀yìn ta wájú wọn náà la jẹ́, àtìyàwó àtọmọ wọn kó lọ́ bá mi dúró tì wọ́n, kí òkú wọn má ṣèrò bàyàwó wọn, kí ilé wọn kó má dàwòrò, kí Ọlọ́run bá mi forí jì wọ́n, kó pa ṣìṣe wọn rẹ́, ó níbẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Orúkọ mi ni Usman Gani Adéṣọlá. Ajikanle jẹ́ ẹ̀gbọ́n wa, bàbá wa ládùúgbò, tó jẹ́ pé tàbá fẹ́ ṣe nǹkan kan ládùúgbò máa ń support wa. Nǹkan tí mo lè sọ ń pa wọn ni pé wọ́n máa ń kọ́ àwọn ọmọdé mọ́ra. Tó bá dẹ̀ rí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ládùúgbò láàrin ọmọdé méjì, wọ́n máa ń ṣètò ẹ̀ fún wa. Ìgbà tá a jẹ Champions Night, àwọn ló ń ṣe MC fún wa, wọ́n dẹ̀ ṣe dáadáa pẹ̀lú wa, wọ́n help wa. Nǹkan mo fẹ́ sọ fún àwọn ọmọ ni pé kọ́ máa ṣe bí bàbá wọn, because èèyàn gidi ni wọ́n ládùúgbò, kọ́ dẹ̀ máa fa àdúgbò lẹ̀, Ọlọ́run á wà pẹ̀lú wọn. Ọlọ́run máa fọ̀hún kẹ́ wọn, àdúgbò tó fi sílẹ̀ kò ní bàjẹ́, fámìlì tó fi sílẹ̀ náà kò ní bàjẹ́, Ọlọ́run á dáríjì wọn, ó gbé ẹ̀ṣẹ̀ wọn, Ọlọ́run á dáríjì wọn. Iṣẹ́ tíátà náà tó ń ṣe, wọn ò ní rí nǹkan òkú mọ́ níṣẹ́ tíátà lágbára Ọlọ́run àtàwọn ará àdúgbò náà. Ẹ ṣé. Usman Gani Adéṣọlá ni mò ń jẹ́. Thanks for watching GboahTv.
Remember to subscribe to our channel for more awesome videos. As we regularly release new content, we reward our top commenters every month. Thank you.